mo wà ní bedroom ní balùwẹ̀ bí tí mo ti ń wẹ̀ lọ́wọ́. Ìyàwó mi wá mú ọṣẹ shampoo ẹ̀ tó fi máa ń fọrun rẹ̀, ó tún sí gbogbo ẹnu ọ̀nà ibi tí màá gbà kọjá lórí táìsì, ó fomi díẹ̀ sí, ó sì mú pankẹ́rẹ́ lọ́wọ́, ó sì bẹ̀rẹ̀ sí ní nà mí. Nígbà tí mo jáde tí mo ṣe ṣubú, tí má ní kí n dìde màá tó ṣubú wá tó kò bò mí. Òun tú ọ bàtà kan sẹ́sẹ̀ tó fi lè gba orí ẹ̀ kọjá, a tún wá báyìí, a tún ṣe kàbà kàbà, a tún sún sẹ́yìn. Tí má ní kí n dìde màá tó ṣubú, a ṣe kàbà kàbà, a tún sẹ́yìn. Ìyàwó mi tí mo fẹ́ sílé ni. Nígbà tó nà mí tán, tèmi ò sì mọ̀ pé ó ti kẹ́rù rẹ̀ jáde kúrò nílé o. Kódà ọmọ tó bí fún mi àwọn méjì ni, ọ̀dọ̀ ìyá mi ni wọ́n wà. Ó sì kẹ́rù rẹ̀ kúrò nílé, àmọ́ ó rí pé òun nà mí. Bó ṣe ń nà mí ló ń gbé kámẹ́rà sójú sí mi lójú, ló ń nà mí gidi gan. Mo mọ̀ pé Júdásì ò jìyà tó mi bí ìyàwó mi ṣe nà mí. Yóò ọmọ ìyàn lẹ́nu pé kí ni mo ṣe fún ìyàwó mi náà? Ẹ̀ṣẹ̀ kí mo ṣẹ̀ tó fi ń nà mí báwọn? Láàárín èmi àti yín, èmi ló yẹ kí wọ́n máa pè láláìda. Àìda tí ń gbénú ọmọ èèyàn tó fi ń pè láláìda, èmi gangan ni. Èmi Akeem ni o. Táwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní AK-47. Ọjọ́ inú bí mi bí ìyàwó mi ṣe nà mí gidi. Inú bí mi, ìyàwó mi sì mọ̀ pé tí n bá gbá òun mo lè pa òun. Òun ló jẹ́ ó sá kúrò nílé. Mo wọnú bedroom padà. Mo fọ ara mi sì mọ́. Tí mo sì lérò pé ìjọ́kíjọ́ tí n bá gbà mú, tí n bá gbà rí gẹ́mú, ìnà ilé ìwòsàn 10 ó sì kọ́. Nítorí wípé nígbà náà n ò tí ìmẹ̀wà ló ń jí àjẹsùn mi. N ò sì mọ gbogbo nǹkan tí mò ń ṣe fún Àríkẹ́ ní nǹkan tí ò dáa. Mo rà mí gẹ́gẹ́ bí ọkọ. Mo sì mọ̀ pé ọkọ báyìí lórí aya. Gbogbo ohun tí bá sì fẹ́ ló gbọ́dọ̀ bá mi fẹ́. Èyí ló mú mi fẹ́ di ìgbòlú kí lọ́wọ́ Àríkẹ́ o. Ẹ fìdílé nǹkan ẹjẹ́ àjọ máa bọ́rọ̀ ìlọ. Akọ́dá ayé ìbà ṣẹ̀dá ayé ìbà. Ibẹ̀ yín ẹ̀gbà tí mẹ́lẹ̀ yẹ jójú mi ṣe má jẹ́ bẹ̀rẹ̀ sílẹ̀ fẹ́nu kọ ẹ mẹ́jọ tẹnu gbó bí ọwọ́. Ẹ wò ó, èyí Valentine ò rí gift Valentine fàkà nàbà mi sí bí. I am broke. So dìgbà ẹ wò. Ṣé ẹ rí gift Valentine kẹ́lẹ́? Tí kan lára àwọn ògbẹ́nu tán fún mi. Ó rí. Gift ni, sweet méjì ni. Wọ́n ní wọ́n á fi wọ̀nyí. Ṣé sweet ni mọ́ ńlá? Wọ́n kọ́ àwọn nǹkan míì sí. Ọlọ́run sọ ara fi bá àbùbí sólóore. Ọkọ̀ ni wọ́n á fi wọ̀nyí ni. Ẹ ṣe ní nǹkan Valentine sí mi. Bẹ́ẹ̀ tí ẹ fún mi ní nǹkan birthday. Ẹ ṣe ní nǹkan Valentine fún mi. Èyí tẹ̀lé fún wa ní nǹkan birthday. Adúpẹ́ pé òkun o. Torí pé kí ni bàbá ṣe lóore ọpẹ́ làájú. Ẹni tá ṣe lóore tí ò dẹ̀ dúpẹ́. Ó dàbí ọlọ́ṣà. Kì í tiẹ̀ ṣe ọlọ́ṣà. Òun gan kò dàbí ọlọ́ṣà. Ọlọ́ṣà gangan ni tí máa ń kó ní lẹ́rù lọ. Ọ̀rọ̀ arábìnrin tí mo dẹ̀ mú wá bá yín pé ó nílò ìrànlọ́wọ́ wa. Èmi ti ṣe ń tágbára mi bú. Ẹnìkan kò sẹ́ǹdì owó sí mi o. Mo ṣe ń tágbára mi gbé fún. Irú obìnrin yẹn tí ì bá ṣe nǹkan tí mo ṣe fún, 50,000 ni mo fún. Tí ì bá ṣe nǹkan tí mo ṣe fún yẹn, ṣé mo wípé lérò ọkàn ẹ̀ bẹ́ẹ̀ ni pé mo lówó lọ́wọ́ mi ò fẹ́ ràn òun lọ́wọ́ ni. Gbogbo yóò sì mọ̀ pé ìlú lọ. Lédùn àgbọ̀ ìlú lọ. Gbogbo àgbò ní studio là ń ná sí. Síbẹ̀síbẹ̀ náà rí àní kámẹ́rà tá fi ń yà àwọn èèyàn. Kò jẹ́ ká lè máa gbá àwọn àlejò wá. Olójú àlejò tá fi fóònù síwájú. Mi jẹ́ ní fóònù mo lè fi ya yàn. Gbogbo iPhone mi ó ti bàjẹ́. Ní láìpẹ́ fi àfi gbá àwọn artist wá. Wọ́n fẹ́ wá àpòpọ̀, wọ́n fẹ́ wá àwọn ìní fóònù tí ń fi yà wọ́n. Tẹ bá dẹ̀ ní iPhone kan, tẹ́ lò mọ́ lọ́dọ̀ yín. Ẹ lè send ẹ̀ sí wa. A mọ̀ lóore, a sì dúpẹ́ lọ́wọ́ yín. Tẹ bá ti wá wo fídíò yìí, kẹ́ máa gbàdúrà wípé káláàánú tó ju aláàánú lọ kó wá mi rí. Méjì ni mo post lójúmọ́. 15 minutes ní sì mọ̀ ṣe. Ẹ bá ń gbà bẹ́ẹ̀. Fídíò ti pọ̀ jù.
views lọ kò sì dá. Ẹgbẹ́ bí mo ṣe sọ lọ fún yín aláìdá àìdá ni mi ti gbé ọmọ yẹn tó fi ń pè ní aláìdá. Àríkẹ́ mọ̀ dá lóbìnrin o. Orí social media ni mo ti pàdé Àríkẹ́. Orí social media mo ti pàdé rẹ̀ láyé ìgbà tí wọ́n máa ń ṣe 2go àǹtí Ṣeun ibẹ̀ láti 2go ara wa àti ibẹ̀ adórí Facebook a sì bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ kò pẹ́ kò jìnnà ọ̀rọ̀ ọ̀fẹ́ mi àti ẹ̀ wọ̀ ó sì gbà láti fi mí sáde orí rẹ̀ ọjọ́ tí mo kọ́ wá Àríkẹ́ lọ ọdún náà ló sọ fún mi pé òun ti bímọ kan òun ò tún fẹ́ fẹsẹ̀ gbé mọ́ kí n jọ nítorí Elédùmarè tí n bá ti mọ̀ pé èmi ò lè fẹ́ òun ó ti máa sọ lórí fóònù pé òun ti bímọ kan èmi ò gbàgbọ́ mo rò bó ó fẹ́ lé mi sá ni àmọ́ mo ní kò sí mí nì àmọ́ tó ṣe mo lọ bẹ̀ ó fọmọ náà hàn mí gbẹ̀tọ̀ ọmọ náà jáde ó ní kí lórúkọ wọn ó láàríkẹ́ mo ní Àríkẹ́ ó ní bẹ́ẹ̀ ni oríkì òun lòún fún ó ní ẹ̀yìn mú gbàtà wọlé wọn pè ní ìyá Àríkẹ́ ẹnìkan kò kí n forúkọ ẹ̀ pè mí ó tún jẹ́ bólúwa ti fẹ́ ẹnìkan kì í forúkọ ẹ̀ pè mí bọ́mọ ìṣe wáyé èmi ni bàbá èmi nìyá ẹ̀ o ẹni tó bá máa fẹ́ mi ó máa fẹ́ pẹ̀lú mi ni o ọ̀rọ̀ náà dórí mi kodò ẹ mọ iye 2go yẹn áùsì tọmọ yẹn bá wà ní àwọn group house ẹ máa rí pé ó máa comment ó máa sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ sílé gan ó máa ṣe gbogbo ẹ̀ so ó wà active ayé ìgbà náà kò tí ì sáwọn social media kọ̀ọ̀kan àpàdé àtúbọ̀ ẹ̀ sórí Facebook náà tó ń lọ déédéé àwọn èèyàn mo máa ya picture máa gbé síbẹ̀ kò sí pé kinní kan ọmọ yìí dá lọ́mọbìnrin ó sì wù mí gan ká sọ pé mi lọkọ Àríkẹ́ ó wù mí eléyìí jẹ́ kí n sọ fún pé kó má wọrí kó má ṣe yọnu mo gbà láti fẹ́ mo ní kó má wọrí má fẹ́ inú rẹ̀ dùn ọdún náà ni mo ní má fẹ́ nígbà tí mo délé ọkọ mi ṣe iyèméjì ó wò pé ẹni tó mọ̀ yìí ti fẹ́ tẹ̀lé tó bá tún bára wọn sùn kọ́ mo sì bí léèrè ó ní kò sí nǹkan tó jọ ó nígbà tó ti fún òun lóyún ló ti sọ pé òun ò ní gbóyún tóun ò bá ti ṣe ó ní òun sì mọ ọmọ tó lọ́n kọ mọ́ òun lè pé òun àṣẹ ilé ìyá òun náà dẹ̀sùn dúró tó ìyá òun dúró gidi gan àmọ́ ó kù jọ́ méjì kan tó máa bímọ ìyá òun fi lè sásọ bóra ó ní bẹ́ẹ̀ ni ìyá òun fi ilẹ̀ ṣaṣọbóra òun fún lóríkì ìyá òun fún lóríkì òun ó ní àmọ́ oríkì òun yẹn lòun máa ń tẹ̀mọ́ lára because Àríkẹ́ yẹn òun láìkí ẹ̀ ok àwọn tó bá fẹ́ mi ibo ni ó mọ̀ ń gbé kò níbi tó fẹ́ gbé o ṣé ibi tá à ń gbé yẹn ilé mọ́mì mi ni ibẹ̀ ni mò ń gbé tí má fi lè fi ọkọ ọmọ mi tẹ̀lé mi lọ o àwọn ọmọ ẹ̀gbọ́n mi lórí ń bẹ̀ yẹn o tí má lọ́kọ lé mi sìn àwọn náà gbalé ìyá wọn lọ ilé bàbá wọn lọ o torí pé mo sì wà ń bẹ̀ lẹ́ka àwọn ẹ̀ náà sì wà ń bẹ̀ yẹn o Àríkẹ́ fún mi níjọ́ mélòó kan jẹ́ ìrònú sí wo ó ní kò sí wàhálà ó ní ronú sí wo tó bá tẹ́ ẹ lọ́rùn àmọ́ tí má lọ lé ọmọ mi tẹ̀lé mi lọ ní o ó ní òun sì wò bẹ́ẹ̀ òun bẹ̀rẹ̀ sí ronú sí wo ṣé ìyá àwọn olè gbà kóun fẹ́ lọ́mọ kan àmọ́ òun lẹ́gbọ̀n tó jẹ́ pé single mother ni ó sì padà lọ́kọ àwọn ìyá wọn máa ń sọ wípé kò dáa kí ọkùnrin kó gbé obìnrin aláròbọ̀ kó fi ṣẹlé obìnrin tó ṣẹ̀ bí tó ti gbé lé ọkọ kan tán pé oró ló máa ń kúnnú wọn ìyá òun ti sọ̀rọ̀ ẹ̀ fóun rí òun àgbègbè kó máa tẹ̀sẹ̀ sí ọ̀rọ̀ ìyá òun ṣàfọ̀rọ̀ ìsìnkú pé òun ò ní fẹ́ ọmọ yìí òun kàn máa mú ṣeré ni ọjọ́ kejì ó lóun bá pè òun bá ní Àríkẹ́ gbogbo tó sọ pátá ni mo ti gbọ́ o mo sì gbà láti fi o ó nínú ìdùn mo gbà láti fi o àmọ́ lórí nǹkan kan o ẹbí mi fẹ́ kó gbọdọ̀ mọ̀ pé ó ti bímọ rí o mi sì fẹ́ kí àwọn èèyàn kó mọ ọ̀rọ̀ ìfẹ́ wa mo fẹ́ ká ṣe ní secret náà kó tó di pé ó hàn síta ká méjì ká ti jọ rẹ́dì pé àti ṣetán ìgbéyàwó ó ní kò sí wàhálà ó ní kí náà ń fi òkìkí relationship ṣe ó ní kò sí wàhálà ó pè kàn tí mo fẹ́ nìyẹn ó lóun bá mi fẹ́ ó ní àmọ́ kí má tòun o
tí wọ́n kò wọ́n lè ó ní tí wọ́n mọ̀ pé mi ò ní fẹ́ òun kí n sọ fún òun o tọ́pọ̀ rẹ̀ lásán ni mo fẹ́ kí n sọ fún òun tó bá tẹ́ òun lọ́rùn òun máa ṣe bí ó jẹ́ tẹ́ òun lọ́rùn òun ò ní ṣe kí n má tọ̀ òun o mo ní mi ò tán ẹ̀ mo fẹ́ fi ẹ nì tí ìbá ní fi ẹ mi ní mo fẹ́ fi ẹ mo sá sọ bẹ́ẹ̀ fún inú ẹ̀ dùn gan ó sì dì mọ́ mi ó ní mo ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n fẹ́ fẹ́ obìnrin tó ti bímọ rí ó ní àmọ́ ìwọ yàtọ̀ nínú àwọn ọkùnrin nínú ọkàn mi mo wò pé èmi yàtọ̀ nínú àwọn ọkùnrin yàtọ̀ nìyẹn èmi á fẹ́ single mother àmọ́ nítorí pé gbà tí àjọ ń date ara wa tá a sì ti ìbọn tá a ti ìwà ara wa lọ tá a ti mi tí mọ̀ pé lóòótọ́ tọ́tọ́ ó bímọ kan mo máa ti ń ṣe àwọn change díẹ̀ fún bí ìjọ 1000 ìjọ 15 láyé ìgbà náà ẹ mọ̀ bí 15 ṣe tó o ẹ mọ̀ sọ pé ọkùnrin aláyébàjẹ́ lòun o ó ní sọ òun wò pé òun á dó owó òun kò ní ara rẹ̀ ó ní ọmọbìnrin yìí nítorí tó wá sọ́dọ̀ òun táwọn fẹ́ jọ dábì ṣe pọ̀ ó ní kóun lo rọ́bà dáàbòbò òun ní rọ́bà dáàbòbò ṣé bí mo fẹ́ fẹ́ ẹni ó ní ó sọ pé rárá o pé oyún kọ́ ló ń kọ̀ lọ́rọ̀ òun o òun sì mọ ara òun o àbá tóun ti bí ọmọ òun yìí òun ò súnmọ́kùnrin kankan o òun jíra òun mú ni o ó ní òun ò pé o súnmọ́kùnrin wo tó bẹ tó báyìí o súnmọ́kùnrin kankan ó ní bẹ́ẹ̀ ni o bọ́ ní ọkàn òun mọ̀ pé irọ́ ló ń pa àmọ́ òun ò fẹ́ ṣe onírọ́bà rárá òun máa ní pé tó bá jẹ́ ṣe á jẹ́ lo oògùn òun ò mọ oògùn kan tó ń fẹ́ lò òun ò lo oògùn rí o àmọ́ tó bá lo oògùn kan tó fẹ́ lò kò sí wàhálà o ó ní òun sọ pé obìnrin ní ẹ̀nà obìnrin wà mọ oògùn mo ní bó ṣe pé sísítà àwọn kan nìyẹn ẹ̀gbọ́n yìí sọ pé tẹ́ bá lọ ra happy club bisham méjì kó lò after ìbálòpọ̀ ó ní òun dẹ́rẹ̀ pé kò sí wàhálà àwọn dídò ṣe ìbálòpọ̀ tán òun ò lo rọ́bà o ọmọbìnrin yìí àfi bẹ́ẹ̀ ni pé kò tí ì dò okó rí ni torí pípa tó òun débẹ̀ òun mọ̀ pé obìnrin ni àmọ́ òun ò lè fẹ́ ó ti bímọ rí òun ò lè fẹ́ single mother gbogbo tó wà lọ́kàn òun nìyẹn òun sì ṣe bẹ́ẹ̀ di pé òun fẹ́ ṣètò ẹ̀mẹ́ta ọmọ yìí sọ pé tó ní ó rè ń bọ́ tó fẹ́ sílẹ̀ kẹta ó ní ó ti sú òun pé eléyìí òun mọ kíníkọ ní kó má wọrí kó má ṣe kíníkọ pé kò lè òun fẹ́ fẹ́ ní ìnáwó ó ní àgbọ̀ tó wù kí n ṣaṣẹ́wó nígbà náà gba tí mi kì í ṣaṣẹ́wó má bá mi ṣe mẹ́ta ó ti sú mi ti ṣe méjì ó ní sọ pé àṣebó fẹ́ fẹ́ mi ni wo tó fẹ́ fẹ́ mi èmi láìkí òbó ń tèmi o èmi àmọ́ òdòwò dáadáa o ó dẹ̀ ní mo fẹ́ fẹ́ yín ní síbẹ̀ náà fẹ́ fẹ́ mi ni níwájú náà àti èèyàn mo sì bá búra pé mo fẹ́ fẹ́ nígbà nífẹ̀ẹ́ mi ni mi ni máa bẹ́ẹ̀ lájọṣepọ̀ obìnrin tèmi ò bá lè fẹ́ èmi kì í gun orí wọn mo bá sọ bẹ́ẹ̀ fún inú ẹ̀ dùn nígbà tá a ṣe tán a ṣe gbogbo ẹ̀ tán gbà tó dalẹ́ tó máa sùn mọ́júmọ́ ni gbà tó dalẹ́ kílẹ̀ tó sùn láti ṣe ẹ̀mẹ́ta yìí o gbà tó dalẹ́ a lọ síbi tá a ti máa ra tí mo ti máa ra abicus bisham mo ra 4 ó lo 2 ó fi 2 mo ní kó fi 2 pamọ́ pé fún aláàrọ̀ ọ̀la kó tún lo 2 ó ní iṣẹ́ tó máa ṣe lóru ni mo ní yẹn ìbálòpọ̀ ilé ọ̀yá pé mo rí yẹn àti ṣeun kí má kọ̀rọ̀ kí má tọ̀ yẹn jẹ èmi náà lo oògùn oníkóró tí a máa ń lò tí a fẹ́ bá obìnrin lájọṣepọ̀ so mo sì bá lájọṣepọ̀ dáadáa tóun náà sì gbádùn rẹ̀ àmọ́ kí má parọ́ tàn yẹn jẹ abẹ́ rẹ̀ fẹ́ yọ ẹ̀jẹ̀ díẹ̀ nítorí pé kí ni tipátipá ní nǹkan ọmọkùnrin mi fi wọlé sí lára bó ṣe pé ó ti bímọ tó rí àmọ́ yẹn ò confuse mi ìyẹn ò jẹ́ kí n rí bí ẹni pé ó special ọ̀sán pé ó ti bímọ rí yẹn inú sí mi bákan wọ́n ti ṣeun ọba di òru ń bá sọ pé ó yá ó bá ń bẹ̀ mí ó ní ike ewu ọ̀hún ò gbé mọ́ gbogbo ẹbí òun ló ń ta àwọn mo ní kó má wọrí abẹ́ ò ní ta màá bá afẹ́tẹ́gùn sí ní ìdáríro yẹn ló tún gbà mí láàyè tí mo tó bá ní àjọṣepọ̀ mo fẹ́ sọ eléyìí fún yín kẹ́ ẹ lè bá a mọ̀ pé èmi gangan láì dá tí ń gbénú ọmọ èèyàn tó fi ń pè mí ní tó fi ń pè láì dá mo padà wá jẹ̀bi nǹkan tí mo ṣe ni mo jẹ̀bi o mo jẹ̀bi nǹkan tí mo ṣe àbámọ̀ wá gbẹ̀yìn ọ̀rọ̀ òun bí bẹ́ẹ̀ kọ́ gbogbo tí mo fojú àríkẹ́rí kò yẹ kí n fojú ẹ̀ rí mo wá ń bọ̀rọ̀ bọ̀ ẹ lọ́nà jìn ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́jọ́ wá farabalẹ̀ gbọ́ àdídún ọ̀rọ̀ yìí àmọ́ bí ẹ bá ṣe ń wo fídíò yìí kẹ́ ẹ máa kọ́mẹ́ǹtì kẹ́ ẹ dẹ̀ máa share kẹ́ ẹ dẹ̀ máa láìkì ìwọ tó bá wo fídíò yìí tí ò kọ́mẹ́ǹtì tí ò láìkì bí Àríkẹ́ ṣe na ọkọ ẹ̀ tó ṣe ná èké ni ìyàwó ẹ̀ ṣe máa nà ẹ́ tó bá jọkùnrin mo máa kọ́ àwọn ìyàwó yẹn máa nà yín bẹ́ẹ̀ tó bá jóbìnrin ọkọ ẹ̀ ò ní nà ẹ̀ o jọ̀ǹtorí Olódùmarè
comment mi gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ fún yín ẹ ṣé.